إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ níbi tí a dé láti bẹ̀rẹ̀ lónìí ibẹ̀ náà ni al-fi'lu mudha'af àwọn fi'lu mudha'af. القسم الثاني من أوجه الأفعال هو المسمى بالفعل المضاعف. ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ojúpọ̀nà àwọn ọ̀rọ̀ ìṣe alójẹ́ méjì yẹn هو المسمى بالفعل المضاعف ó ní wọ́n ń pè ní فعل مضاعف. bọ́bú láti dáma tàbárí nínú kéwú bóyá nínú Qur'an nínú hadith. هو ما كانت عينه ولامه من جنس واحد. عين لفعله àti láàmù لفعله ó máa jẹ́ àfikàn kan náà. وأمثلته ما تأتي àpèjúwe ló ń bọ̀ wáyé. máa dá ọkùnrin kan tí ó sì bíbá yìí ó ti nà sókè àbò ti fi kún àbò dẹ̀ fàágùn. sádà ọkùnrin kan tí ó sì bíbá yìí ó ti dí kéèyàn dí bí ihò ibi tí nǹkan gbà wọlé àbí àlàfo kéèyàn dí sádà. jánà mo tá máa ń lò fún èdè Lárúbáwá ni kí ilẹ̀ dúdú kí ilẹ̀ kókùn ọlọ́nà lónà Qur'an. fárọ̀ kí ọkùnrin kan tí ó sì bíbá yìí ó ti sá lọ ó ti họ. wá máa ashbaha dhalik àtàwọn tó bá tó ń jọ bó ni ó sì jọ ó ní pé wọ́n máa kọ́lẹ̀ méjì méjì bá ti kọ́ yẹn. wa aslu kullin ìpìlẹ̀ gbogbo àwọn fíìlù tá a wá mú wá yìí an taqula mathalan ó ní kó sọ báyìí lápèjúwe má dáadáa sá dáadáa jánana fárọrọ wa sukinatil aynu wọ́n wá fún àìnú fíìlì rẹ̀ ní sùnkún wà ó dégé má fìlà wọ́n wá ti bọ̀nù lámùlẹ̀ fíìlì mathalan lápèjúwe má dáadáa ìṣíkọ́tù má dáa. so nǹkan tó ń ta àti sọ́ńbẹ̀ òní igi lápèjúwe ẹ̀sìn má dáadáa òníyẹn báyìí sìn. so wọ́n wá fún àìnú fíìlì yìí ní sùnkún so wọ́n wá ti bọ̀nù lámùlẹ̀ fíìlì so gbàtà wá dà bọ̀ ló wá di mọ́dá. so àwọn ọ̀rọ̀ yìí náà la bá ṣe ṣe àwọn tó kù náà nìyí tó náà fi di méjì méjì mọ́dá. so wa huwa ala qismayn ó pín sí ìpínpín méjì ó pín sí ọ̀nà méjì. al-qismu al-awwal min al-fi'l al-mudha'af bàtà tí ló pín sí méjì ń sìn àwọn àmúlẹ̀ ọ̀kọ̀ọ̀kan àbàtì sí méjèèjì tán á tún bọ́ sí ìpele mìíràn. so ìpín alákọ̀ọ́kọ́ nínú fi'l mudha'af bó láti mọ òun ó ní wípé kí ni o huwa ma yata'adda fi'luhu ila al-maf'ul. fíìlù rẹ̀ yóò máa tayọ lọ síbi kí a rí ọ̀rọ̀ ìṣe ọ̀rọ̀ nǹkan tó ṣe níṣẹ́. so kó fi lè yé wa ń sìn ó ní wípé gbogbo èdè náà ló máa ń ní
àwọn èdè mìíràn wà tó já sí pé kí ni o tá a bá ti rí iṣẹ́ téèyàn ṣe àtẹni tó ṣiṣẹ́ ọ̀rọ̀ yóò ti pé. Lápèjúwe ìsìn fárọ̀ rọ́jùlù ọkùnrin náà ti sá lọ, bàtà ti ríṣẹ́ fárọ̀ àti ọkùnrin tó sá lọ ọ̀rọ̀ yẹn ti pé. àwọn míì wá wà nínú ẹ̀ tó já sí pé kí ni o á nídìí ká rí iṣẹ́ ẹni tó ṣiṣẹ́ àti nǹkan tó ṣe níṣẹ́. so irú ẹ̀ làwọn ìpele alákọ̀ọ́kọ́ yìí. tá bá wo mọ́dà lápèjúwe ìsìn mọ́dà zaidul haqiba, zaidu gbé báàgì náà sókè, tá a bá wò bẹ́yẹn sìn yóò nídìí ká rí iṣẹ́ gbígbé sókè ìyẹn mọ́dà, á dẹ̀ nídìí ẹni tó gbé nǹkan sókè ìyẹn ní zaidu, nǹkan tó gbé sókè ò ní báàgì. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a sì sọ bí àwọn fẹ́lú tó kù. so irú ṣádà náà sìn, so ṣádà iná ìtumọ̀ tó ní tiẹ̀ onígbà máa ń lò fún pé èèyàn di nǹkan, pé èèyàn digi àbí èèyàn di ẹrù. so wọ́n sì lè lò fún pé èèyàn di nǹkan, pé èèyàn bá ti máa ń de bóòtù yẹn wọ́n lè lò fún. so irú ṣádà yìí l'Ànábì náà lò nù hadith tánú sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ pé kí ni o la tushaddu rihal, kò sí pé à ń digbá à ń di ẹrù ìrìn àjò lọ síbi ìkàpá afẹ́ ní ládá illa thalathati masajid, àfi mọ́sálásí mẹ́ta. so inshallah bàbá débi àtọmọ pẹ̀lú yóò yé wa. so sádà náà ní àpèjú ẹlẹ́kẹta tá mú wá sádà, so òun tiẹ̀ kò lọ́mọ lórí ṣádà àti sádà. so sádà yẹn tiẹ̀ ó ní pé kéèyàn dí ihò yá bí kàtí nǹkan gbà wọlé kéèyàn dìbò ti tú tẹ́lẹ̀ ìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wá ní pé kó láṣẹ mọ òun tí fẹ́lú mọ̀tọ́rì ìwé ó mọ wá òní pé wàhùwà maftuhul ayni fil madi, ainul fi'li ló gba fatiha ní madi. so nǹkan tán sọ nìyí, ainul fi'li nìyí, so yóò gba fatiha ní madi. wa madmumuha fil mudari, tó bá wá lọ sí mudari yóò wá lọ gba toma. wàhùwà min babi fa'ala yaf'ulu, ojú pọ́nà fa'ala yaf'ulu ló bá wá. tàbí pé tẹ́bá wo tó túmọ̀ sí pé ainul fi'li yẹn ó gba fatiha bí báyìí, tí ainul fi'li yẹn bá dé fi'lu mudari yóò lọ gba toma. so nǹkan tí a fẹ́ ṣàlàyé ní ibi báyìí nìyẹn inshallah. so tó bá di ẹ̀kọ́ mìíràn tó ń bọ̀ á wà bẹ̀rẹ̀ sí máa wọ́n láti af'alul madiyah, àwọn ohun ìṣe tí a ti ṣe kọjá, báwo náà ṣe máa ń wọ̀n, bóòlù náà ṣe máa change, yóò ṣe máa parada ní ọ̀dà fi'lu madi. so tá a bá kú mẹ́yà bọ̀ sí àwọn tó kù inshallah. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.